bẹ́ẹ̀ ni gbígbó òun ni iṣẹ́ ajá kíkàn ní títa gbò kòkòrò nǹkó báyìí ní tàkùkọ láwùjọ àwọn ẹranko akẹgbẹ́ rẹ̀. Ìròyìn ajá àbálẹ̀ òun làwa máa ń gbé lérí tá a máa ń pàǹtẹ̀tẹ̀ lórí ìkànnì Àrólé bàbá 1010 TV ń gbèsè pé tá a máa ṣe tọ́lẹ́dùmarè sì ní kó tún máa rọrùn fún wa bá ti ṣe ń ṣe bá a ṣe wá ń ṣe náà tá a bá ara wọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tán gbà lọ́wọ́ wa mà pàgàrà yóò ti máa dání bẹ́ẹ̀ láti máa ṣe bẹ́ẹ̀ káàkà sẹ́yìn a sì ń fẹ́ lè kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àti aládùúró ti gbogbo gbà wa wípé ẹ kú àdúró tì o Elédùmarè yóò máa dúró ti ẹnì kọ̀ọ̀kan wa ebi dúró tẹ̀yìn òun náà ní gbọ́n wá ní kẹ́sẹ́ gbogbo ìgbà gbogbo àsìkò àti gbogbo ọjọ́ wípé kí n túbọ̀ láti mú lóyìn míì wá lájẹ́ ọbalẹ̀ lẹ́yìn òsọ́ka ló bá ti ṣe ń lọ Elédùmarè kò ní bàfẹ́ tí ń bẹ láàrin dédé wa kò ní bàjẹ́ lédè Ẹ̀gbá. Ìròyìn fún ti àsìkò yìí òun náà ní àyànfẹ́ Elédùmarè òun ni mo tún mú wá sójú bọ́ máwòrán fún ti àsìkò yìí bẹ́ẹ̀ fọ̀ pé orúkọ mi kò yí padà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ jẹ́ ń gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ilé-ẹjọ́ gíga ti pàṣẹ fún Natasha àti Akpabio láti dẹ́kun ìtàkùrọ̀sọ ìta gbangba pẹ̀lú àwọn oníròyìn lórí ọ̀rọ̀ wọn tó ń lọ lọ́wọ́ báyìí nílé-ẹjọ́ nípa ẹ̀sùn táwọn méjèèjì tá fi kanra wọn. Látàrí ìpànìyàn gbogbo ìgbà àti ètò ààbò tó ṣe bẹ́ẹ̀ tó ti mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, Àtíkù Abubakar ó ti sọ̀kò ọ̀rọ̀ gbàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu lórí o. Ẹ̀wọ̀n ló yẹ kí ìyàwó Jonathan gan kó wà lọ́wọ́ tá a wà lórílẹ̀‐èdè yìí. Ẹ̀gbà ọrùn tó tó 750 million tó rà yìí níbo ló ti rówó rẹ̀? Sowore ló sọ èyí di mímọ̀. Olùdíje sí ipò gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Yẹkínì Adéòjó ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Lórí ọ̀rọ̀ ètò ààbò yìí náà ni mo sì wà pẹ̀lú bó ṣe mẹ́ẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o. Àwọn agbébádá ọkọ̀ bọ́ọ̀sì kan lọ́nà wọ́n ṣekú pa awakọ̀ àti àwọn èrò rẹ̀ ní ìpínlẹ̀ Benue wọ́n sì tún jẹ́ ènìyàn 13 wọgbó lọ. Ní ìpínlẹ̀ Borno lélẹ́yìí tún ti wáyé o. Àwọn Boko Haram náà yìnbọn lu ọlọ́pàá kan nínú ìkọlù tuntun èyí tó ṣe sí káàpù àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ni àsìta ìbọn ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa arákùnrin kan ní ìpínlẹ̀ Adamawa. Ẹ jẹ́ ń padà sílẹ̀ káàárọ̀ òjìrè tí ń ṣe orírun ìran Yorùbá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò gbogbo tí ń tọ̀ báyìí láti ṣe ìwúyè Aláàfin tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn náà rèé o lẹ́kùnrẹ́rẹ́. Ilé-ẹjọ́ gíga ti pàṣẹ fún Natasha àti Akpabio láti dẹ́kun ìtàkùrọ̀sọ ìta gbangba pẹ̀lú àwọn oníròyìn lórí ẹ̀sùn tá fi kanra wọn pẹ̀lú bí ẹjọ́ náà ṣe ń lọ lọ́wọ́ báyìí ní ilé-ẹjọ́ gíga ní Àbújá. Adájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ yìí Binta Fatima Uyako ó ti ṣe bẹ́ẹ̀ ké sí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Natasha Akpoti-Uduaghan pẹ̀lú senate president Godwin Akpabio wípé káwọn méjèèjì ká dẹ́kun ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn ní ìta gbangba lórí ẹ̀sùn tí wọ́n fi kanra wọn pẹ̀lú bí ọjọ́ náà bí ó ṣe ti ń ṣe bẹ́ẹ̀ tó ń lọ lọ́wọ́ báyìí. Adájọ́ ọ̀hún tó pa àṣẹ yìí níṣe ni àṣẹ náà wáyé lẹ́yìn tí agbẹjọ́rò fún Godwin Akpabio ìyún Kẹ́hìndé Ògúnwùmíjù tó ṣe bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ náà lọ sí iwájú adájọ́ lórí àfisùn ọ̀hún. Níṣe ni ó fi ẹ̀sùn kan Natasha Akpoti wípé gbogbo àwọn iléeṣẹ́ oníròyìn pátápátá ó ní Natasha ti fẹ́ẹ̀ dé tán o lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. Ó ní nípa ọ̀rọ̀ tí ń lọ nílé ẹjọ́ yìí kò yẹ kó tún ṣàyè fún mọ́ láti ti máa ro ẹjọ́ náà káàkiri gbogbo orí ayélujára ní pàtàkì jùlọ pẹ̀lú àwọn oníròyìn níbi tó ti sọ́dún mọ̀ wípé ìgbà tí Natasha Akpoti tó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ó tó ti tẹ bàálù létí ó ti lọ sí orílẹ̀-èdè míì níbi tó ti lọ ní ìtàkùrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán BBC àti CNN olélẹ̀ yóò bójúmu lópin ìgbàtẹ́jọ́ náà tó ti wà ní ilé ẹjọ́ báyìí. Báyìí wá ní adájọ́ àgbà nílé ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ yìí Binta Fatima ló ṣe wá ṣe bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ òun yẹ̀wò tó sì ti sọ di mímọ̀ pé káwọn méjèèjì Natasha àti Akpabio ká dẹ́kun ìtàkùrọ̀sọ ìta gbangba pẹ̀lú àwọn oníròyìn lásìkò tí ẹjọ́ náà tó ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ló tún rọ gbogbo àwọn tán jẹ́ agbẹjọ́rò wọn wípé ẹ̀yin náà ẹ sinmi kẹ́ ẹ máa gbé ọ̀rọ̀ wọn káàkiri orí ayélujára títí di ìgbà tá a fi gbé ìgbésẹ̀ tá a sì fi dá ẹjọ́ òtítọ́ lórí ọ̀rọ̀ àwọn méjèèjì. Kẹ́ ẹ sinmi wípé à ń gbé ìròyìn náà jáde lórí ayélujára àbí ẹ̀yin méjèèjì kẹ́ ẹ máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìta gbangba.
látàrí ìpànìyàn gbogbogbà àti ètò ààbò tó mẹ́hẹ ní orílẹ̀-èdè nàìjíríà, àtíkù abubakar ó ti sọ̀kọ̀rọ̀ gbàrẹ̀ bọ́lá ahmed tinubu lórí o. olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú pdp lọ́dún 2023 tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà alhaji atiku abubakar òun ló mà ti ṣe bẹ́ẹ̀ sọ̀kọ̀rọ̀ gbá ààrẹ bọ́lá ahmed tinubu lórí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè nàìjíríà látàrí ìkọlù tó ń wáyé ní ìpínlẹ̀ plateau níbi tí ọgọ́rọ̀ ẹ̀mí tí òǹkà wọn tákọsílẹ̀ ti sọ níbẹ̀ wípé wọ́n ti tó 52 báyìí lẹ́yìn tí ìròyìn náà jáde. níṣe ni atiku abubakar ló bá fi ara ya tó sì tara ìpànìyàn tó ṣe bẹ́ẹ̀ tó wáyé ọ̀hún níbi tó ti pe ààrẹ bọ́lá ahmed tinubu pé ètò ìṣèjọba rẹ̀ kò tiẹ̀ ná níbẹ̀ ni kò kí ẹ̀ fún ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún. ó ní níṣe ni ìpànìyàn ojoojúmọ́ nípakúpa kò jọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójúmọ́, bẹ́ẹ̀ ni ìròyìn rẹ̀ kò tiẹ̀ tà létí mọ́ látàrí pé ètò ààbò ti di tọ́rọ́ fọ́nkálẹ̀ báyìí nípa bó ṣe bẹ́ẹ̀ bó ṣe mẹ́hẹ̀ lórílẹ̀-èdè yìí. ó wá ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé kí bàbá náà tají gìrì kó má fi ejò sórí èrùlé sùn kó sì wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ètò ààbò tó ṣe bẹ́ẹ̀ tó ti di hẹ́rẹ́hẹ́rẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lásìkò tí a wà yìí. bákan náà ló tún ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìpínlẹ̀ plateau èyí tí òǹkà wọn tó ti jẹ́ 52 báyìí gẹ́gẹ́ bá ṣe mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí nípa ìkọlù táwọn ènìyàn náà àwọn oníṣẹ́ láabi agbébọn tó sì sáwọn ènìyàn agbègbè 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ plateau níbi tá a ti rí agbègbè tẹ́pẹ̀ ní ọtí àti dáfó tó fi mọ́ manguna pẹ̀lú rúwí ní ìjọba ìbílẹ̀ bọ́kọ̀ọ̀sì ní ìpínlẹ̀ plateau. wàyí o ẹni tó jẹ́ alága tó ń rí sí ìdàgbàsókè àṣà àti ọ̀rọ̀ àṣà ní ìjọba ìbílẹ̀ bọ́kọ̀ọ̀sì yìí bó ṣe fi ìròyìn náà bó ṣe fi léde ó sọ dímọ̀ wípé ènìyàn tó jẹ́ ọ̀dọ́langba 31 àti àwọn tọ́jú orí wọn tó kéré tán jẹ́ 5 ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ jóná ku eérú ní agbègbè tẹ́pẹ̀ ní ọtí yìí ní ìjọba ìbílẹ̀ bọ́kọ̀ọ̀sì. tàbá tún wá kúrò níbẹ̀ ó ní ènìyàn 11 ọ̀tọ̀ọ̀tọ̀ ó náà tún ṣe bẹ́ẹ̀ dẹ́mi wọn légbodò lábúlé tẹ́pẹ̀ ní rúwì nígbà tí àwọn 4 tán jẹ́ lọ́run lépè ní agbègbè tẹ́pẹ̀ ní manguna téèyàn kan sì ṣe bẹ́ẹ̀ jáde láyé ní agbègbè tẹ́pẹ̀ ní dáfò ní gbogbo ẹ̀ ní ìjọba ìbílẹ̀ bọ́kọ̀ọ̀sì ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láàrin ọjọ́ méjì péré ní ìpínlẹ̀ ọ̀hún. ẹni tó jẹ́ kọmíṣánná fétò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ní ìpínlẹ̀ plateau arábìnrin joyce ramnabu ó mà ti fi ohùn léde òsọdúnmọ̀ nígbà tó ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní àsìkò tí wọ́n ń sin àwọn ènìyàn náà lásìn papọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. ó sọ náà pé àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ náà ló ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí olóògbé ní ìpínlẹ̀ plateau náà. ẹ̀wọ̀n ló yẹ kí ìyàwó Goodluck Jonathan kó wà lásìkò tá a wà yìí lórílẹ̀‐èdè nàìjíríà lórí ẹ̀gbà ọrùn tó wò rẹ̀ tó 750 mílíọ̀nù náírà ètò sọdúnmọ̀ wípé di àwátì. Sowore bi léèrè pé bó ló ti rówó àti pé kí ni iṣẹ́ apá rẹ̀ tó fi kó adúrú owó ńlé orí ẹ̀gbà ọrùn nìkan. ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì ti jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore ó mà ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ẹni tó jẹ́ ìyàwó ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà èyàn Patient Jonathan bá sì gbà lórí ọ̀rọ̀ ẹ̀gbà ọrùn tó sọ nígbà pọ̀ di àwátì níbi tó ti ti ènìyàn 15 tó ti fi wọ́n sí àhámọ́ láti ọdún 2019 tẹ́ ẹ bá gbàgbé àtìmúròyìn náà wà láàárọ̀ yìí níbi tá a ti sọ nígbà wípé níṣe ni ìròyìn náà jáde wípé Patient Jonathan tó jẹ́ ìyàwó ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n fi ẹ̀sùn kàn pé ó ti àwọn ènìyàn 15 ó tì wọ́n mọ́ ilé sí ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Bayelsa lórí wípé ẹ̀gbà ọrùn rẹ̀ ó di àwátì tó sì sọ nímọ̀ pé àwọn ènìyàn náà ó ní wọ́n jí ẹ̀gbà ọrùn náà tí wọ́n jí kó láti ọdún 2019 ọ̀hún náà ni àwọn ènìyàn ọ̀hún ti wà ní inú ẹ̀wọ̀n tó sì fi ìyà jẹ wọ́n ní ìjẹkújẹ láti sọ nímọ̀ pé gbogbo akitiyan láti gbé wọn lọ sí ilé ẹjọ́ ó ní Patient Jonathan ó ní gbégi dínà rẹ̀ tó sì ń pàṣẹ wípé kásá máa fi ìyà jẹ wọn lọ títí di ọjọ́ ìkẹyìn tí ìpínyà kò ní sí mọ́. ọ̀rọ̀ ọ̀hún tó ti ń já rìnrìn káàkiri
káàkiri orí ayélujára báyìí ibẹ̀ ló mú kí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà Ọmọyẹlé Sowore tó ti wá fi èsì pé níṣẹ́ ló yẹ kí Patient Jonathan gan kó wà ní ọgbà ẹ̀wọ̀n lásìkò tá a wà yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní bí kò bá rí bẹ́ẹ̀ ni níbo ló ti rí owó tabua 750 million tó fi ra ẹ̀gbà ọrùn. Ó ní kí ni iṣẹ́ apá rẹ̀ ṣé kìí ṣe owó orílẹ̀‐èdè Nàìjíríà òun náà ló jí kó tó fi ra ẹ̀gbà ọrùn ọ̀hún tó tún wá ń ṣe bẹ́ẹ̀ fi ìyà jẹ àwọn aláìṣẹ̀ tí kò ṣe ìwádìí wọn finifini kó tó gbàgbé wọn sí ọgbà ẹ̀wọ̀n láti ọdún 2019. Ọmọyẹlé Sowore sọ dímọ̀ wípé orílẹ̀‐èdè Nàìjíríà nìkan ló fẹ́ẹ́ dàbẹ́ ni wípé táwọn ènìyàn tán jẹ́ ènìyàn pàtàkì nínú òṣèlú lórílẹ̀‐èdè yìí tán bá ti lè jí owó ńlá àbí wọ́n jí ohun àlùmọ́ọ́nì orílẹ̀‐èdè Nàìjíríà kó wọn a sì tún máa fìyà jẹ àwọn tí wọ́n ní nǹkan wọn lórílẹ̀‐èdè yìí. Èyí tó ń túmọ̀ sí wípé bí olè ṣe ń gbé bẹ́ẹ̀ ni olè ń gbà lọ́rọ̀ Patient Jonathan èyí tó ti àwọn ènìyàn náà máa àtìmọ́lé. Ọmọyẹlé Sowore olóṣò yìí di mọ́ lójú òpó ayélujára X rẹ̀. Olùdíje sí ipò gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Yẹkínì Adéòjó ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fúnlẹ̀ ayé pé ó di ìgbóṣe báyìí. Yẹkínì Adéòjó tó jẹ́ olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti inú ẹgbẹ́ òṣèlú PDP èèyàn ní ọdún 1999 olómà ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí pé ó di ìgbóṣe gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún wọ́n ṣe fi ìròyìn náà wọ́n ṣe fi léde lóòrọ̀ òní tí ń ṣe ọjọ́ kẹrin inú oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. Gẹ́gẹ́ bí àlàyé wọn sọ dímọ̀ wípé Yẹkínì Adéòjó yìí òun ló wá láti ìjọba ìbílẹ̀ Ìdó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún nígbà tá sì sọ dímọ̀ wípé ọmọ rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Sheriff Adéòjó ó jẹ́ alága báyìí ní ìjọba ìbílẹ̀ Ìdó yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní tó ṣokùnfà ikú olóògbé ọ̀hún. Ó ní wọn kò fi ìròyìn rẹ̀ síta lásìkò tá a fi ń kó ìròyìn jọ wàyí o gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún ẹnjìnìà Ṣèyí Mákindé ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí àti ará ojúlùmọ̀ olóògbé náà tó ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí. Lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí náà ni mo mà sí wà báyìí o àfi k'Ẹlẹ́dùmarè kó ṣàgbà wá lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ dá ọkọ̀ bọ́ọ̀sì kan lọ́nà ní ìpínlẹ̀ Benue àti awakọ̀ pẹ̀lú èrò rẹ̀ ó ní wọ́n ṣekú pa nígbà tó tún jáwọn 13 tán jí wọn gbé wọ inú igbó lọ báyìí. Ọkọ̀ tán pé orúkọ rẹ̀ ní Benue Links Nigeria Limited ti ìpínlẹ̀ Benue ó ní àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ dá lọ náà ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ bọ́ọ̀sì ọ̀hún Johnson Daniel ètò ṣe ní àlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé ní ìtòsí Otopo Bont Breaks ní ìjọba ìbílẹ̀ Otopo yìí ní ìpínlẹ̀ Benue nígbà tó sọ bímọ wípé ọkọ̀ òun ló ń bọ̀ láti Makurdi tó sì ń bọ̀ wá sí Otopo kó tó di wípé àwọn oníṣẹ́ láabi agbébọn wọ́n dá ọkọ̀ náà lọ́nà ní kété tó dá ọkọ̀ òun lọ́nà wọ́n ṣekú pa ẹni tó jẹ́ awakọ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Samuel Agege nígbà tó sì ní ẹni tó jókòó síwájú pẹ̀lú rẹ̀ etí orúkọ tiẹ̀ tí wọn kò fi léde ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa pẹ̀lú awakọ̀ òun tó sì ní àwọn 3 náà jàjàbọ́ kúrò ní ọwọ́ àwọn oníṣẹ́ láabi náà nígbà tí àwọn 13 tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó wọn wọ inú igbó lọ títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ. Wọn láwọn sì ti ń ṣe akitiyan láti wá àwọn ènìyàn tí wọ́n jí kó wọ inú igbó lọ náà. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue Anene Catherine ó náà fi ìdí ìròyìn náà múlẹ̀ tó sì ní akitiyan àwọn náà ti ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn ènìyàn tó ń bẹ ní àhámọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún tó ti jí gbé wọ inú igbó sálọ báyìí. Ìpínlẹ̀ Benue ó ní kò ti fararọ láti bí oṣù mélòó kan sẹ́yìn pẹ̀lú bí ìkọlù àwọn Fúlàní darandaran tó ṣe fi gbogbo ìgbà wáyé ní ìpínlẹ̀ ọ̀hún èyí tó mú kí ọ̀gọ̀rọ̀ àwọn olùgbé agbègbè náà ní pàtàkì jùlọ olùgbé agbègbè ìjọba ìbílẹ̀ Otopo tàti túyáyá jáde lákàkà ìmọye ìgbà láti ṣe ìfẹ̀hónúhàn lórí bí kò ṣe sí ètò ààbò lórí dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn náà èyí tó tún ṣẹlẹ̀ yìí nípa bá ṣe ṣekú pa awakọ̀ àti èrò tó gbé láti gbé àwọn 13 lámì wọ inú igbó lọ. Wọn ló tún ti ṣe bẹ́ẹ̀ dá ìrònú sáwọn mọ̀lẹ́bí àti ará àwọn ènìyàn náà tó ti dá sí wọn lọ́kàn àyà wọn báyìí. Ìpínlẹ̀ Borno òun ni eléyìí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti wáyé o. Ikọ̀ Boko Haram náà ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́pàá kan nínú ìkọlù tuntun èyí tán ṣe sí káàmpù àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Káàmpù ọlọ́pàá tán pè ní Police Mobile Force Training College Camp èyí tó ń bẹ ní agbègbè tán pè ní Limakara Guwoza ní ìpínlẹ̀
Borno ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó ti wáyé ní ọjọ́ 3 oṣù kẹrin ọdún tá a wà yìí. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní ikọ̀ Boko Haram náà ó ná ya wọ ibi ìgbáradì àwọn ọlọ́pàá ọ̀hún lásìkò tó wà ní orí pápá lọ́wọ́ tó ń gbáradì ní ilé ẹ̀kọ́ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé wọ́n ṣínà ìbọn bolẹ̀ bo àwọn ènìyàn náà níbi tí ìbọn tó ti ṣe bẹ́ẹ̀ bá ọlọ́pàá kan tó pe orúkọ tirẹ̀ ní Andrews Musa, èyí tí wọ́n ní wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní ilé ìwòsàn University of Maiduguri Teaching Hospital, níbi tí dókítà tó wà lẹ́nu iṣẹ́ tó ti kéde rẹ̀ pé òkúlẹ̀lẹ́jà ń tà ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé kó tó di pé wọ́n gbé dé ilé ìwòsàn náà. Àsìta ìbọn ló ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn míì ní ìpínlẹ̀ Adamawa lásìkò tí ikọ̀ ọlọ́pàá àti DSS tó fi mọ́ àjọ Civil Defence náà ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ibùba àwọn oníṣẹ́ láabi ní kọ̀rọ̀kọ̀ndù ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bá ń ṣe sọ di mímọ̀ látọ̀dọ̀ Zagazula Makama, ìyún ẹni tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìwà ìpànlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ilẹ̀ Chad tó fi sójú òpó ayélujára rẹ̀. Ó sọ mímọ̀ pé lábúlé tó pè ní Gireyi ní ìjọba ìbílẹ̀ Gireyi, abúlé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Wúrò Bùlámà, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé pẹ̀lú bá ṣe sọ nígbà pé ikọ̀ DSS ti ń ṣe ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbòdú Civil Defence tó fi mọ́ àwọn ọlọ́pàá gbogbo wọn náà ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ papọ̀ láti ṣe ìkọlù sí ibùba àwọn oníṣẹ́ láabi, ajínigbé, agbésùmọ̀mí àti báńdíìtì ní kọ̀rọ̀kọ̀ndù ìjọba ìbílẹ̀ Gireyi. Wọ́n ní lásìkò tí wọ́n wà ní ibi tá ti ń ṣe ìkọlù náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ yin ìbọn ọ̀hún tásìta ìbọn náà tó sì lọ bá arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Bára Adamu, ẹni ọdún 21, ètò wá láti agbègbè tá a pè ní Wúrò Bùlámà yìí. Ní kété tí ọta ìbọn náà tó bá ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n gbogbo akitiyan láti dóòlà ẹ̀mí tiẹ̀ náà padà wá sílé ayé òun ló já sí pàbó. Ká máa ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ padà lọ sí ilẹ̀ káàárọ̀ oòjíire báyìí. Ìlú Ọ̀yọ́ òní mo mórílé pẹ̀lú bí gbogbo ètò gbogbo bó ṣe ti ń tò láti ṣe ìwúyè orí adé tuntun Aláàfin ti ìpín ìlú Ọ̀yọ́, gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tó ṣe wà wípé lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún tá a wà yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ìwúyè fún orí adé tuntun èyún Aláàfin Ọ̀wọ́adé Akíìmù èyí tí Abímbọ́lá, èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ti ṣe gbogbo ètò sẹ́yìn láti dé ipò àléfà àwọn baba ńlá bàbá rẹ̀ tí ó sì gorí àpèrè náà. Gbogbo ayẹyẹ ọ̀hún yóò wáyé lọ́la òde yìí nílùú Ọ̀yọ́. Gbogbo ètò ló sì ti tò. Àwa náà ìkànnì Àrólé Bàbá 1010 TV2 a máa mú wá sójú móhùnmáwòrán yín bó bá ti ṣe ń lọ ní àsìkò tí ayẹyẹ ọ̀hún tó bá ti ń tẹ̀síwájú ní ìlú Ọ̀yọ́ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akí oníyan wípé ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, ọlọ́bẹ̀ ẹ ṣé, ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ máa kú àìbínú ẹ̀sìnkú gbogbo ìgbà. Jẹ́ kí n tó máa lọ ẹ jẹ́ mẹ́nubà kókó tí mo pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Àwọn afúnwapé ilé ẹjọ́ gíga ló ti pàṣẹ fún Natasha àti Akpabio láti dẹ́kun ìtàkùrọ̀sọ ìta gbangba pẹ̀lú àwọn oníròyìn lórí ẹ̀sùn tó ń lọ lọ́wọ́ báyìí ní ilé ẹjọ́. Látàrí ìpànìyàn gbogbo ìgbà àti ètò ààbò tó ṣe bẹ́ẹ̀ tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, Àtíkù Abubakar ló sọ̀kò ọ̀rọ̀ gbá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè yìí. Ọmọyẹlé Sowore ló ní ẹ̀wọ̀n ló yẹ kí ìyàwó Jonathan gan wà lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà o, lórí pé ibo ló ti rí owó tó tó 750 million naira tó fi ra ẹ̀gbà ọrùn gẹ́gẹ́ bí ẹni tí ó fi àwọn ènìyàn sí iná ọgbà ẹ̀wọ̀n. Olùdíje sípò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní asọdímọ̀ wípé ó ti dágbére fún ilé ayé báyìí. Ní ìpínlẹ̀ Benue la ti sọdímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi agbébọn náà dá ọkọ̀ bọ́ọ̀sì kan lọ́nà, wọ́n ṣekú pa awakọ̀ àti èrò tí ń bẹ nínú ọkọ̀ náà. Ìpínlẹ̀ Borno la ti sọdímọ̀ wípé àwọn ikọ̀ Boko Haram náà ṣe bẹ́ẹ̀ ya wọ ibi tí àwọn ọlọ́pàá wà tó jẹ́ káàmpù wọn tá sì gbẹ̀mí lẹ́nu ọlọ́pàá kan. Bákan náà la mú wá fún apẹ́ àsìta ìbọn ní ìpínlẹ̀ Adamawa ló ti ṣe bẹ́ẹ̀ rán arákùnrin ẹni ọdún 21 kan lọ sí àjò àrèmá bàbá yìí. Nígbẹ̀yìn a mú wá pé ìwúyè orí adé Aláàfin ti ìlú Ọ̀yọ́
yóò wáyé lọ́la. A sì gbà ládùúrà pé kí Elédùmarè kó jẹ́ kí adé ó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó dọkùnrin mọ́ orí adé náà lọ́wọ́. Ó dàárọ̀ o, oorun ayọ̀ òun lásùn.